Agbọ́n mi dóko lónìí, mo gbọ́n mo sì júbà oyin bẹ́ẹ̀ ni. Èmi dé lónìí, mo sì júbà f'Elédùmarè, ọba ìkó àìsà, ọba tó ní kí bíbẹ̀bẹ̀ wa máa bẹ̀, tó ní kí wíwà wa kó máa wà lọ́jọ́ gbogbo. Mo tún kí gbogbo ládéládé, mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, mo kí gbogbo lóyè lóyè, ọkùnrin lóbìnrin, ọmọdé lónílé, àgbà àti àlejò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní dédé irú aago ti ibi tí a bá wà tá ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ni mo ṣe ń kí gbogbo wa lọ́wọ́lọ́wọ́. Mo ní ẹ kú ìkàlẹ̀, ẹ kú ìjókòó. Bẹ́ẹ̀ ni. Lórí ètò wa lónìí, a fẹ́ sọ nípa òwe tí wọ́n ní pé "Ọ̀tàfà sókè yìí dó borí bí ọba yóò rí ọ." Tò kì í ṣe kíni, ó ń bú ọ. Kí ni ìtumọ̀ tí wọ́n bá ní "Ọ̀tàfà sókè yìí dó borí bọ́ba yóò rí ọ, ọba ò kí ń wò ẹ́." Bẹ́ẹ̀ ni. Fún bí àpẹẹrẹ, ẹ jẹ́ ká wò. Ẹni tó mú ọfà, tó ta ọfà sókè, tó wà ọ̀tún tó wò sí, torí pé ẹnìkan kò wò ó, tó wá da odó borí, tó wò pé kò sí anybody tó rí òun. Kí ni ìtumọ̀? A máa wò pé ṣó possible, ṣé èèyàn lè dira rẹ̀ mọ́nú odó ni? Rárá o, wọ́n sọ pé ká dira wa mọ́nú odó ni ìtumọ̀. Ìtumọ̀ pé ó dira rẹ̀ mọ́ inú odó, ó yí odó borí ni wípé ó bo ara rẹ̀ láṣìírí. Ó ṣe bí ìgbà wípé òun kọ́ lòun ṣe nǹkan yẹn. Ẹni tó ta ọfà sókè, ẹ mọ̀ pé ìjà ló fẹ́ dálẹ̀. Kí ló dé tó ta ọfà sókè tó sáré gọ̀ pamọ́? Tí ò bá lẹ́bọ lẹ́rù ló ń gọ̀ pamọ́ sí. Ẹni tó ń ṣe nǹkan tó ń wá ọ̀nà bóyá ò ṣe ní dà láàrin ẹnìkan tàbí ẹlòmíràn, tó wu ìwà ibi sí ẹni kejì rẹ̀, tó wá fara pamọ́ wípé kò kú sí ẹni tó rí òun. Ẹ̀gbọ́n náà lótìtọ́, ẹni tó hùwà ibi sí, ó lè má rí ọ. Gbogbo ẹni tó wà láyìíká, wọ́n lè máa mọ̀ pé ọ̀rọ̀ tó dìjà tó wà lẹ̀, wọ́n lè máa mọ̀ pé wọ́n ló ṣe ní tòótọ́. Nínú ara rẹ, o mọ̀ pé wọ́n ló ṣe, o dẹ̀ ti wò wípé kò sí anybody tó rí ẹ. Ẹ̀gbọ́n náà, tí gbogbo àwọn èèyàn ò bá rí ọ, ọba ò kí ń wò ọ́. Bó dẹ̀ pé bóyá àṣírí ẹ máa tú ni, nítorí pé o ò lè sọ pé wà á da odó yìí borí títí ó bá dọjọ́ kan. Wà á kúrò lábẹ́ odó náà ni, bó dọjọ́ kan. Ọba òkè tó rí ọ nígbà tó ń ṣe, ó máa tú àṣírí ẹ, àṣírí ẹ máa tú lọ́jọ́ kan. Ìdí nìyí, à ń jẹ́ kó yí wa wípé ẹ má jẹ́ ká máa wu ìwà, ká máa ṣe sí ọmọlàkejì wa, ká máa hùwà ibi, ká máa lérò pé a máa mú jẹ nítorí pé a lè mú jẹ. Má wulẹ̀ ṣe ni tó ò bá fẹ́ gbà á. Bẹ́ẹ̀ ni. Nítorí wípé a máa kó àjọ ohun gbogbo tá ti ṣe, ìwà tá ti wù sí ọmọlàkejì wa. Ká má rò pé ohun gbogbo tá bá ṣe, a máa mú jẹ nítorí pé kò sí ẹni tó rí wa nígbà tá ń ṣe. Bẹ́ẹ̀ ni. Ọba òkè ń wò ọ́ o. Gbogbo ìwà tó ń wù, èrò ibi tó ní lọ́kàn sí ọmọlàkejì rẹ, ìwà ibi tó ní lọ́kàn àbí tó ti wù sí ọmọlàkejì rẹ, bó pẹ́ bóyá àṣírí rẹ máa tú ni. Má rò wípé nígbà tí gbogbo ènìyàn rí ọ, kò sí anybody tó mọ̀. Ọba tó mọ inú ọkàn ẹ̀dá kó tó ṣe, nígbà tó ń rò ó àti ìgbà tó ṣe tán, òun bẹ lókè, ó ń wò ọ́. Tó bá dẹ̀ dọjọ́ kan, wà á kó ìwà ohun gbogbo tó ti ṣe. Fún ìdí èyí, ẹ jẹ́ ká máa wo ìwà rere, ẹ jẹ́ ká máa ro èrò rere sí ọmọlàkejì wa. Ẹ ṣé, mo rò pé a ti mọ ìtumọ̀ òwe yìí tí wọ́n bá ní "Ọ̀tàfà sókè yìí dó borí bọ́ba yóò rí ọ, ọba tó kì í wò ọ́." Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé, ẹ kú ìfarabalẹ̀ tẹ́lẹ̀ láti máa wo àwọn ètò wa. Ó tún dìgbà kan náà.